wọ́n ní òwe Yorùbá kan ló sọ̀rọ̀ ló pòwe, ó ní ọmọ burúkú ṣeé fẹ́ o ṣùgbọ́n àna burúkú ni ò ṣeé ní. Ìyẹn nínú sinimá Àmọ̀rè yìí láti rí àpẹẹrẹ tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí. Tẹ́yin báyìí ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell tó dá gbogbo ìgbà tí mú review sinimá gbélé owó ìjọba láǹfààní àti ṣe kíni àti fọ̀rọ̀ jómi tó rọrùn. Sinimá wo la mú wá fún yín lónìí jẹ́ ni pé review sinimá wo la mú wá lónìí bí kò ṣe Àmọ̀rè. Àmọ̀rè jẹ́ sinimá kan gbòógì àti sinimá tuntun. Àwọn òṣèré pàtàkì, àwọn òṣèré ńláńlá àwọn ló kópa nínú sinimá yìí. Látòrí Àìná Gold títí dórí Mide Martins, Juliet Jatto, Màmá Tóyìn Aláùsá, Adékọ́lá Tìjání, Ẹnijáwáyà, gbogbo pátápátá ló wà nínú sinimá yìí. Sinimá yìí láti rí ìdílé aláyọ̀, ìdílé ìdùnnú tó jẹ́ pọ́ńtò tí ò sí wàhálà tí ò sí gbọ́nmi sí omi òtó. Ṣùgbọ́n ìyá ọkọ ló wò pé ọmọ kan péré ni ọmọ òun bí o, ọmọ òun sì ti lé ní 30 ọdún àfi dandan kó bí míì sí. Tí ìyàwó ò bá wá lè bí míì sí o kó fi lé ọkọ ńlẹ̀. Ìyá yìí ò ro tàlàáfíà ọmọ, kò ro ti ìgbáyégbọ́rùn ọmọ ẹ̀, kò sì ro àwọn ewu tó rọ̀ mọ́. Ṣùgbọ́n ìyá yìí ṣe kíni pẹ̀lú agídí pẹ̀lú ìjà, ó mú ìyàwó wá fún arákùnrin ò tí ń ṣe Àìná Gold, ó mú Mide Martins wá fún. Gbogbo wa la sì ti mọ̀ wípé ibi tí Mide Martins bá ti wà tó tún wá lọ ṣìyàwó kejì àti wàgbó nílé náà kì í rọgbọ. Mide Martins kó wọlé o, ó kó wọlé tán ni wàhálà bá dé, aró òrókùn aró òradìyẹ. Bó ṣe ń fojú ọkọ rí ìyá Àìná Gold, ó ń fojú ìyáálé rí, ló ń fojú ọmọ náà rí o. Tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó ní arábìnrin ìyẹn ìyáálé yìí lára títí arábìnrin fàyè sílẹ̀ ó sì jáde láyé. Jíjáde jẹ́ láyé tó wá jáde láyé o ní òtó o, ó tún wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti èyí tó jẹ́ ọmọ. Ọmọ náà ti wá bẹ̀rẹ̀ sí ní rí ìdojúkọ o. Báwọn ọmọ ìta ṣe ń kọlù, tó ṣe ń bá a jà, tó ṣe ń yọ sí, tó ń dúnkokò mọ́, bẹ́ẹ̀ náà ni lójú oorun ló ń lá oríṣiríṣi àlá o. Ṣùgbọ́n Juliet Jatto tó jẹ́ àfẹ́sọ́nà ó dúró tì gbọgbọ́n, òun ló bá sá sọ́tún ló bá sá sósì. Ṣé Mide Martins sì máa borí arákùnrin ni àbí ó kàn ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni a ò ní sin mọ́ òwẹ̀. Ẹ̀rùn bá ti ń retí apá kejì sinimá yìí, ẹ má gbàgbé pé mo ní kẹ́ bá wa tẹ subscription button àti notification bell káàdì jọ máa gbádùn ara wa bí sinimá yìí bá ṣe ṣe kiri, bó bá ṣe ń wá àti bá bá ṣe ń gbé review oríṣiríṣi wá. Tẹ́yìn ò bá ti wá wo sinimá Àmọ̀rè, ẹ sáré lọ sí ìkànnì YouTube yín, ẹ tẹ̀ síbẹ̀ Àmọ̀rè latest Yorùbá movie àjààbalẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ jáde ní gbìrìgbìrì. Ayé wò ìyádàkẹ́ wò direct tàbí kẹtẹ̀lẹ́tàjẹ́ mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ilé Faransé ṣe máa ń sọ. Ẹ jẹ́ kí wọ́n wọ̀ yín ní comment section òṣèré wo lẹ́yìn gbé fún nínú sinimá yìí. Ẹ̀yin ti Mide Martins ẹ jẹ́ kí n rọ́wọ́ yín, ẹ̀yin ti Juliet Jatto ẹ jẹ́ n rọ́wọ́ yín, ẹ̀yin ti Àìná Gold mo fẹ́ wọ ẹni tó máa pọ̀ jù. Lẹ́ẹ̀kan sí ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ire o.